أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. الحمد لله. Gbogbo àwọn tí à ń wò wá nílé akíwa kú ọjọ́ tòní. Ọba tó ní ọlá tí ń bẹ nínú ọjọ́ àtòrí rẹ̀ bẹ̀ yóò jẹ́ kó san gbogbo wa sí rẹ̀ lágbára Ọlọ́run. Ní báyìí a ti wà ní kóòtù kóòtù èwo la wà yìí? Upper Area Court 1. Upper Area Court 1 ní ìlú Ìlọrin fún kéèsì Tani Olohun nípa ibi tí wọ́n ti fún ní bail condition lálàkọ́kọ́ tí kò meet up pẹ̀lú ẹ̀ tí wọ́n tún wá reduce ẹ̀. So wọ́n reduce ẹ̀ bọ̀ bá ṣe tún rí ní kóòtù lẹ́ni tí wọ́n gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀lì yẹn wá bóyá ń túmọ̀ sí wípé kò tún meet up pẹ̀lú bail condition yẹn náà nù. Nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́ni gẹ́gẹ́ bí ìṣe ti wa wípé ẹnu oníkàn láti máa gbọ́ pọ̀hún. A wà pẹ̀lú àwọn lọ́ọ̀yà tí wọ́n rẹpísẹ́ǹtì bàbá Òkútagídí pẹ̀lú ògo Ìlọrin. Àwọn nífàní àti dárúkọ ara wọn fúnra wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún ilé. Orúkọ mi ni U.S Imam. Ní ẹgbẹ́ yín ní àyín bàbá wa ẹ̀yin náà dárúkọ yín. Orúkọ mi ni S.H. Bayero. S.H. Bayero ọ̀bẹ̀nbí. Ẹ dákun ní tó ṣẹlẹ̀ nínú kóòtù lónìí. Àwọn aráalé wọ́n ti ń pè mí kódà mo ti rí fóònù nínú kóòtù wọ́n fẹ́ lè kó bá mi pẹ̀lú kọ́ọ̀lù mo sì mọ̀ wípé nkálukú fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ náà ni. Mo fẹ́ kẹ́ ẹ ní ìfàní fún àwọn aráalé láti fún wọn ní kí ni tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo àwọn tí wọ́n ń wò wá jákèjádò gbogbo àgbáyé. Tí ó ṣẹlẹ̀ ní pé ní ìrọ̀lẹ́ àná lọ́yà Adémọ́lá Banks tó jẹ́ lọ́yà Tani Olohun ó pè mí lórí fóònù. Ó sì sọ wípé àwọn ti rẹ́dì láti settle pẹ̀lú wa pé àwọn fẹ́ rẹ́dì ṣé kó wọ́n sọ fún kóòtù kò sí tó burú bí kò sọ fún kóòtù àti pé kìí ṣèmi ní sọ pé kò sọ kìíní kan kóòtù àbí kò má sọ. So ibi tí a fi sí lánàá nìyẹn. Nígbà tí a sì dé kóòtù lónìí gẹ́gẹ́ bí olórí ikọ̀ lọ́yà fún bàbá Òkútagídí ṣe pé àwa la introduce kéèsì èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ mo sì sọ fún kóòtù yìí pé lọ́yà Tani Olohun pè mí pé àwọn tí a jọ sọ kí ó fẹnu ara rẹ̀ sọ kóòtù wa ní kémi náà sọ pé ṣùgbọ́n sáà ní tó yí àjọ sọ nígbà tí mo sì dálẹ̀ yìí kí n sọ torí pé ó yẹ ká bẹ̀rẹ̀ sí rojọ́ lónìí ni èmi sì sọ fún kóòtù pé a ti rẹ́dì láti rojọ́. Mo wá sọ fún kóòtù pé tó bá mi sọ náà ni pé àwọn fẹ́ settlement and gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà táwa wà àti lórí àlàáfíà táwa nígbà tí wọ́n ti make a move object sí torí pé Al-Qur'an gangan command wa lórí rẹ̀ tá a bá lọ wo Suratul Anfal Quran chapter 8 verses 61 and 62 mi fajna laha fatawakkal ala Allah innahu huwa sami'ul alim. Tí wọ́n bá make a move if they are inclined to peace then the Ànábì náà gbọ́dọ̀ incline. Wọ́n bá láwọn fẹ́ peace wa Ànábì gbogbo náà gbọ́dọ̀ fẹ́ peace kẹjẹ kó gun omi. So it's a commandment from our own creator. Al-Quran láti gbàgbọ́ so a mú yẹn láti inú Al-Quran láti fi tẹ̀lé bẹ́ẹ̀ pé tí wọ́n bá láwọn fẹ́ peace object sí tí wọ́n bá sì láwọn fẹ́ kí wàhálà wọn máa lọ náà ni sọ́ọ̀bù títí wa ni eléyìí. But mo tún wá fẹ́ call attention wa sí àyà tó tẹ̀lé that is 62 verse 62 àyà ni pé tí wọ́n bá mo ti gbàgbé náà sùn rẹ̀ ó níbẹ̀ tí wọ́n bá tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ gbára lé Ọlọ́run fa inna hasbakallah tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ ni wa in yuridu an yahdahuka fa inna hasbakallah huwa allazi ayyadaka bi nasrihi wa bil mu'minin. Tó wá sí pé ẹ̀tàn náà wọ́n bá gbé wá kó gbà pé Ọlọ́run ti tó fún ọ ní ìrìn Ànábì torí pé Ọlọ́run yìí gangan náà ní ràn ọ́ lọ́wọ́ nísìnyí ràn àwọn olùgbàgbọ́ òdodo tó tẹ̀lé ọ̀rọ̀ Ànábì lọ́wọ́. So based on this kò jẹ́ ká ní objection sí move for settlement. So we are ready if they are ready.
alhamdulillah. Ní inú kóòtù mo rí wípé ìgbà tí wọ́n ní kí ẹ mú déètì ẹ tì í sí wọn wípé àwọn ni kí wọ́n mú déètì. Mo tún wá rí pé àwọn lọ́ọ̀yà méjèèjì tún fẹ́ máa takora wọn gẹ́gẹ́ bí n tó sojú mi. Ǹjẹ́ lè ṣàlàyé fún ayé kí ló ṣẹlẹ̀ láàrin lọ́ọ̀yà méjèèjì àti pé ta ni lọ́ọ̀yà kọ̀ọ̀kan dúró fún? Ṣé ta lọ́lọ́run ló ní lọ́ọ̀yà méjèèjì ni? Àwọn àwọn olùjẹ́jọ́ méjì ló wà ní kóòtù títò níyì ta lọ́lọ́run àti bàbá ti dé ni so kálukú sì ní lọ́ọ̀yà títí ẹ̀ àmọ́ kí ló fa àìgbọ́ra níyé lórí déètì kò yé mi torí pé èmi sáà sọ fún mi kọ́ra tí wọ́n bá fóṣù méjì àwọ̀ fún wọn yóò pé so láàrin ìgbà tá a bá mú tí wọ́n bá make a move so be it náà bá sì make a move tó bá di next date ká sọ mú kóòtù ká sì bẹ̀rẹ̀ ẹjọ́ wa ní rírò torí mo sọ mú kóòtù níbẹ̀rẹ̀ náà pé a ready àmọ́ torí tó ṣẹlẹ̀ lánàá torí kọ́ọ̀lù tí mo rí kò lè jẹ́ ká la proceed mọ́. Ẹ sọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ bóyá tí aráyé lè gbọ́ ni pé ẹ tún mú kinní kan dání mo gbọ́ ẹ sọ ìgbà tí wọ́n ní ṣe ẹ rẹ́dì tẹ ní ẹ rẹ́dì láti ṣe case ẹ tún wá ní ẹ tún mú kinní kan dání. tí ìrántí. ẹ rántí ẹlẹ́tún ti mú fídíò mi dání. mo ní fídíò mi tó ti jáde pé fídíò ìrádàràdà pọ̀ lórí social media àwọn kálukú sà ń sọ nonsense wọ́n kàn constitute nonsense sórí social media so mo láti tún ti wo fídíò mi ó jẹ́ ká fẹ́ mọ̀ fura sí pé ṣé wọ́n rẹ́dì àbí wọ́n rẹ́dì àmọ́ gbogbo ìtàn bá gbé wá àwa rẹ́dì fún ẹ. Lórí fídíò yẹn mo ti reply woman yẹn láàárọ̀ yìí mo sì jẹ́ kó mọ̀ wípé tí wọ́n ń ṣe yẹn àkóbá ni ó jẹ́ fún tí Ọlọ́run bá ní kí wọ́n gbọ́ wọ́n ní wọ́n gbọ́. tí wọ́n bá sì wá gbọ́ náà a jẹ́ wípé wọ́n sì rẹ́dì láti fi ìyà jẹ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn sọ wípé hùn sí nítorí pé kì í ṣe ta lọ́lọ́run ní í ṣe àwọn tó wà ń ta àwọn tí fi ń mèkì owó àwọn tí wọ́n kàn fẹ́ mọ wà relevant kí wọ́n kàn mọ ṣe fídíò káwọn èèyàn mọ wò wọ́n so àwọn ò ní fẹ́ kọ́ jáde mo ní sọ ó níwọ̀n bá ta lè lò ó mọ against rẹ̀. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín ó wà pẹ̀lú lọ́ọ̀yà Bayero náà ní náà lọ́ọ̀yà Abdulwahab àwọn náà Wahab Isa àwọn náà ń bẹ̀rẹ̀ bí lọ́ọ̀yà Bayero kí ni ẹ̀yin náà ní àfikún lórí àwọn ọ̀rọ̀ yìí. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run kó máa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ tán nísìn ìgbọ́n tí àwa náà wà fún ni pé kọ́lọ́ ṣàjẹ́ ká jókòó àlàáfíà kó má sí wàhálà kankan pẹ̀lú ẹnì kankan èmi ọ̀rọ̀ fẹ́ràn gba àwọn ọmọ ìyá wa tí wọ́n wà níta àwọn tí wọ́n kàn ń dákún ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí bí a bá rí ní kóòtù lónìí a rí pé ẹni tí ara rẹ̀ ò ṣe dáadáa ni so gbogbo àwọn tá a wà níta lè fi ràn án lọ́wọ́ iná ní pé ní ká máa sọ nǹkan tí ó jẹ́ àǹfààní fún tí gbogbo ọ̀rọ̀ yìí tí ó sì fi kásẹ̀ lẹ̀ Ọlọ́run aláàánú jùlọ kí ó gbà fún gbogbo wa. Ẹ ṣeun ga dúpẹ́ fún yín Ọlọ́run bá wa san yín lẹ́san ẹ dárúkọ yín fún lélẹ̀ kan. Orúkọ mi ni lọ́ọ̀yà S.H. Bayero. Alhamdulillah ẹ ṣeun a dúpẹ́ fún yín. Ní àfikún láti ọ̀dọ̀ tèmi gangan fúnra mi gẹ́gẹ́ bí ìmọ̀ràn láti ọjọ́ tí Ta Lọ́lọ́run ti ń wá sí ilé ẹjọ́ tí mo ti máa ń sọ wípé àánú rẹ̀ ń ṣe mí tòní yìí tún ó lè kàn tòní yìí ó tún lè kàn ó kọjá bẹ́ẹ̀ òun gan-an ó ṣò lójú rẹ̀ wípé ó wà remorseful wàláhì sumabillahi alazim èmi ò rọ̀ gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí wípé ká gbìyànjú ká má listen sí ìsọkúsọ àwọn lọ́ọ̀yà orí Facebook tí wọ́n ń sọ̀rọ̀ nípa arákùnrin yìí tó bá jẹ́ pé lóòótọ́ o ẹ̀mí àánú yẹn bá ń bẹ lára wa mo ń fi àsìkò yìí sọ fún yín pé wípé lẹ́ni Tani Olohun kò ṣe bí ẹni tínú rẹ̀ dùn rárá ó tẹ máa ń rí akọ fi gbé tẹ́lẹ̀ bọ́ nísìnyí báyìí kò rákọ fi gbé mọ́ ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ tí ń bí àwọn tó wà ní nkíà ọ̀rọ̀ yìí nínú mo rọ̀ yín o tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn arákùnrin yìí o àmọ́ tó bá jẹ́ wípé ẹ̀yin náà rẹ́dí láti fìyà jẹ ni ẹ continue láti máa sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí wípé settlement tí wọ́n béèrè fún lé ní nísìn ó ẹ rí gẹ́gẹ́ bí ìgbà wípé defeat ló jẹ́ fún yín bẹ́ẹ̀ ni
èèyàn lè sacrifice ẹ̀bẹ̀ nítorí pé kò fẹ́ ṣe àgbákò ọlọ́jọ́ pípẹ́. Ìbẹ̀bẹ̀ yìí nísìnyí tó bá bẹ̀bẹ̀ pàápín ẹ̀ wọ́n á wò ó láàrin oṣù mẹ́ta yóò tán, yóò sì mọ gbé ayé rọrùn lọ. But pé kò ní bẹ̀bẹ̀ ìyà yìí lè di 20 ọdún tí ò ní tán. So ìkan ni ẹja fọwọ́ mú nínú méjèèjì. Ìbẹ̀bẹ̀ rẹ̀ kò pa owó sínú àkáǹtì Ògo Ìlọrin àti Bàbá Òkútagídí. Ìbẹ̀bẹ̀ rẹ̀ ò pa owó síbẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni ìwà ní ẹ̀wọ̀n rẹ̀ kò pa owó sí àkáǹtì àwọn tá a wí yìí. Ṣùgbọ́n ó yẹ ká ní ìjọ́mọ ènìyàn lára wípé ókè kí la fẹ́ gbà nínú kó wà níbi tí ó wà yìí. Ìyẹn ni àwa tá jẹ́ Ògo Ìlọrin rò àti Àfà Òkútagídí wípé nígbà tó bá ti bẹ̀bẹ̀ jẹ́ kó máa lọ. Tọ́lọ́run sì ti pa Ànábì náà láṣẹ bẹ́ẹ̀. Bóun náà la gbọ́ tí bàbá lọ́yà Imam sọ lẹ́ẹ̀kan nínú Suratul Anfal verse 61 to 62. So nídìí eléyìí ẹ̀yin tí ẹ̀ ń sọ̀sọ́kúsọ ẹ̀sìn mi tí ń bá ń dùn yín ẹ mú mọ́ra. Tẹ́ bá sì wá ní èébú náà lẹ́ẹ̀mọ́ bú ìsọkúsọ lẹ́ẹ̀mọ́ sọ lọ. Àwọn oníwo tí yín mọ̀ ẹni tí àwa ń bá nájà ń làwọ̀ máa wò. Ta lọ́lọ́run yóò jáde lágbára Ọlọ́run torí wípé fèsì ẹ ti ṣó wípé ó wà rìmọ́sù. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wọ kóòtù aṣọ tuntun gígínní ni ó wọ̀ wá. Tó bá dúró nínú dock yóò dúró ẹni tó wù ẹ́. Tó bá sì jáde yóò rẹ́rìn sáwọn èèyàn. Bọ́ lónìí kò sí kankan tó ṣẹlẹ̀ nínú mẹ́ta. Aṣọ tó wọ̀ wá kì í ṣe tuntun. Mo tàn mọ́ wípé àwọn tí ń ra kinní yìí fún apá tí ń pin àwọn náà nígbà tí ẹjọ́ ò bá tán bọ̀rọ̀. Wọ́n ń tára rẹ̀ bá pẹ́ lọ hospital kò ní réèyàn lọ lè kí i mọ́. Téèyàn bá pẹ́ jù lẹ́wọ̀n kò ní réèyàn lọ wò ó mọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ìlera rẹ̀ kódà tó bá lóun fẹ́ wú ara rẹ̀ ò gbà bẹ́ẹ̀ pẹ̀lú ìṣesí tí mo rí. Ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé tó bá jáde tí máa ń rẹ́rìn ta lọ́lọ́run ò rẹ́rìn o. Kódà ìgbà tí wọ́n mú déètì tí wọ́n mú yẹn bí 100 ọdún ló ṣe rí lójú rẹ̀. Bí 100 ọdún ló ṣe rí lójú ẹ̀. Mo bẹ̀ Ọlọ́run fún gbogbo àwa olólùfẹ́ wa tí à ń wò mí pé ẹnìkọ̀ọ̀kan wà àtàwọn ọmọ wa àti ìyàwó wa àtọkọ ẹ̀yin tẹ́ ń wò wá ẹnìkankan ò ní rí ẹ̀wọ̀n yìí nínú gbogbo wa. Ní fọwọ́ ara wa fà á wọn ò ní fà á sí wa lọ́rùn ọlágbára Ọlọ́run. Àwọn ìfẹ́lẹ́ ìdágbére fúnra wa náà dídí àsìkò yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.